ọpẹ́ o owó náírà àti dọ́là yóò wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí pẹ̀lú ìgbésẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN ti kéde wípé àwọn báńkì olókoòwò ní abẹ́lé lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n máa sọ iyekíye tó bá wù wọ́n láti ta dọ́là àti láti ṣẹ́ owó dọ́là sí náírà, kì í ṣe gbèdéke tí CBN tó fi léde mọ́. Ṣáájú àsìkò yìí CBN ní àwọn yóò fún àwọn báńkì ní gbèdéke iye tí wọ́n máa ṣẹ́ dọ́là sí náírà. Èyí túmọ̀ sí pé àwọn báńkì lè ṣe pàṣípààrọ̀ náírà sí dọ́là ní iye tó bá wù wọ́n. Ìròyìn ní àwọn báńkì kan ti ń ta dọ́là ní 699 naira nígbà tí àwọn kan sì ń tà ní 750 naira. Báyìí eléyìí túmọ̀ sí pé àwọn báńkì kọ̀ọ̀kan lè sọ iye tí wọ́n bá fẹ́ ta tiwọn. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣèlérí láti rí wípé pàṣípààrọ̀ owó náírà sí dọ́là bára wọn dọ́gba láwọn báńkì àti lọ́jà òkùnkùn tí iye pàṣípààrọ̀ owó náà yóò sì wà káàkiri. Onímọ̀ nípa ètò ọrọ̀ ajé kan ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn. Ó sọ báyìí wípé pàṣípààrọ̀ owó yìí ó ní í ṣe pẹ̀lú ìtumọ̀ tó dúró re. Ó ní ṣáájú àsìkò yìí ni CBN ti lo owó dọ́là ní àpò àsùnwọ̀n ìjọba tí wọ́n sì ń tà á fún àwọn ènìyàn kan ní 411 naira nígbà tó yẹ kó jẹ́ 700 sí 750. Àmọ́ o ní báyìí tí ìjọba ti yọwọ́ ìpèsè owó ìrànwọ́ orí epo kúrò, ó ní lórí pàṣípààrọ̀ owó náírà sí dọ́là báyìí àwọn ipa tí yóò kó lórí ọrọ̀ ajé wa òun ló pọ̀ rẹpẹtẹ. Bákan náà ó ní ìgbésẹ̀ yìí yóò ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti òkè dé ìsàlẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ló ṣeé ṣe kó mú ìlọsíwájú bá ẹ̀ka ètò ọrọ̀ ajé wa. Àkọ́kọ́, àwọn ìjọba ìpínlẹ̀ tí kò lè san owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ wọn ó lè san báyìí. Ẹ̀kejì, ní báyìí àwọn ìjọba ìpínlẹ̀ yóò máa rí dọ́là gbà ní iye tó wà gan-an. Ẹ̀kẹta, èyí túmọ̀ sí pé àwọn kan kò ní máa rí dọ́là gbà ní ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ mọ́ tí yóò sì wà fún àwọn ènìyàn pẹ̀lú lílò rẹ̀. Bákan náà ni àwọn oníbàárà láti ilẹ̀ òkèèrè tó bá fẹ́ dókòwò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà yóò lè wá ṣe bẹ́ẹ̀ lọ́nà tó gbà rọ̀ wọ́n lọ́rùn. Àwọn ohun àlùmọ́nì ní Nàìjíríà yóò ní iye lórí tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí yóò sì lọ sókè sí. Bákan náà ni iye owó náírà ní orílẹ̀-èdè Nàìjíríà yóò ní iye lórí ju tẹ́lẹ̀ lọ. Kò ní sí màgòmágó nípa ríra dọ́là mọ́. Ó ṣeé ṣe kí iye tí wọ́n ra epo bẹtiró kó wálẹ̀ sí i dáadáa. Bákan náà ni wípé ìpèsè iṣẹ́ yóò pọ̀ lọ́pọ̀ yanturu báyìí torí pé àwọn olùdókòwò ilẹ̀ òkèèrè wọn ó wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá dá ilé iṣẹ́ sílẹ̀. Ọpẹ́ o owó náírà àti dọ́là yóò wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ báyìí pẹ̀lú ìgbésẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu.